ṣe sùúrù àgbọ́yé náà ní kókó náà nínú bá kẹ́tí sọ yé. àfà àwọn ìyá wa tẹ bá àwọn wájú ìyàtọ̀ kan ò fẹ́ sínú ẹ máa ń ka ohun tó bá wù yín fún. lẹ́nu òyìn ṣàfà ìyàtọ̀ kan ò fẹ́ sínú mo fẹ́ kẹ́ mọ̀ kankan náà ni. ẹ wo àwọn ìyá wọn kọ́mẹ́tẹ̀sọ̀ wọ́n ní káfà kà kó tu fáwọn àwọn ìyá wọn sọ fún wa ẹ wo kọ́mẹ́tẹ̀sọ̀ wọ́n ní káfà kà kán bá wọn tu wọ́n ní káfà kà kán bá wọn tu ó ti ní lójú àbí ẹni pé mo gbé àdìsí ẹlẹ́yìn ká àdìsí ẹ kà sún èyí báyìí alukurani ni sọ́ọ̀tù Muhammad verse 4 agboolé Muhammad ẹ má jẹ́ ká alukurani ni kò yẹ kó tì yín lójú alukurani Islam ti ayé ni ẹrù pàwọn ìjọba bá bíbá àwọn dọdọ yọ Islam ti gbogbo ayé ni ẹ wà lè káwó tì ní lójú ni ẹ ká kí ní ìfowó àkágbọ ẹ ká mo mọ̀ ká ìṣàtìlẹ̀ ẹ ká kí ní ìṣe ẹ mọ̀ dáṣẹ jábàá lè ká ìmọ̀ àrọ. bàbá ṣọlá abẹ́ ṣe gbé kíní ẹ̀sùn kìyẹn máa ti kà ó ti kà ó ti kà ó lè sọ nǹkan tó wà bẹ́ẹ̀ níbẹ̀ kó lè kà. ó ti ní kankan náà ni ẹ ká kí ní ìnákẹ́ tó sọ̀rọ̀ ẹ ká ẹ bá ti kà fún wọn tán ẹ bá kà ẹ fún yín ní ìṣẹ́jú márùn-ún ẹ fi sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ mo fi Ọlọ́run bá búra fún yín ẹ ká ilé yìí kẹ́ tu fún wa á wà fún yín ìṣẹ́jú márùn-ún ẹ fi sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ṣe gbọ́ ìyá Fáìzà ó lé o bàbá Adédayọ̀ àti gbégbá orókè ẹ orí bẹ́ẹ̀ ni. òkèlè ti bóoru ilẹ̀ ti mọ́ ọmọ ìta ti kúrò lóye tí wọ́n ń gbé. ẹ jẹ́ ká dúpẹ́ fáwọn alálẹ̀. ẹlẹ́yà ńlá ẹ̀sẹ̀ àwọn olùlẹ̀ ń ṣe lókè tẹ̀ mọ̀ yẹn tẹ́ pé náà yín láfa ẹ̀jáfa kéwúyọ̀ lẹ́nu yín wọ́n wá ní ẹ̀bùwé jẹ wà ní ẹ̀bùwé jẹ ẹ wá ń ṣe àtàtà tó tó. èmi ìpínlẹ̀ mi láfa o ẹ̀yin lẹ́kọ̀ọ́ mọ́ sọ pé gbogbo yẹn láfa o. ẹ̀ka kì í ṣàfà ó yá ọmọlé kéwó yá ẹ̀ka. ọtún dìde àyàfà bàbá wa. no sure sẹ́yìn lẹ̀ àwọn kankan wà kí n ṣàlàyé fún sẹ́yìn lẹ̀ Yorùbá. àti gbọ́ sẹ́yìn lẹ̀ Yorùbá ẹ wo conversation ẹ má ṣe báyìí àwọn bàbá wa wọ́n fẹ́ gbọ́ ohun tó wà nù ìwé yìí Kùránì tẹ́ máa ń sọ̀kalẹ̀ táwọn afá máa ń sọ̀kalẹ̀ fún wa yẹn wọ́n fẹ́ gbọ́ ohun tó wà ń bẹ̀ àwọn bàbá àwọn èèyàn wa à ń sàlẹ̀ wọ́n ń gbọ́ yín àwọn anáyín gan lè wà ń bẹ̀ àwọn tẹ́ máa lọ kákẹ́ fún tẹ́ máa ń gbowó wọ́n lè wà ń bẹ̀ ká máa gbọ́ yín wọ́n ní kẹ́kẹ́ àwọn fẹ́ gbọ́ àwọn fẹ́ mọ ohun tó wà nù kí Fáìzà. Mr. Sọ̀rọ̀ ẹ lọ wo profile tèmi ẹ mọ kí mi ìṣàfà ó yá ẹ bá wà ká ẹ jọ ń tọrọ. ẹ̀rọ pé ẹ bá wà ká mú ọkọ ìṣàfà. ọ̀rọ̀ tẹ́ni tẹ́ ń gba kéwú fún gbogbo yẹn kan tẹ́ ṣe rí àwọn ní àwọn problem. ok kò sí wàhálà فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أسغلتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك لو يشاء الله لن تصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم. ok ṣẹlẹ̀ bá wa tún àbí kí n ka Yorùbá ẹ wò kẹtó tún kíní kẹtó ka ní. ẹ má ka Yorùbá jẹ́ kó tu káwọn òwe tún máa ṣòótọ́ ọdún lẹ́ẹ̀kan ṣoṣo. omi kanlẹ̀ ó rẹ́rìn. ṣẹ́rí ẹ̀mí bá fẹ́. omi kanlẹ̀ ó rẹ́rìn pé ọ̀rọ̀ burúkú àti máa gbọ́rọ̀ burúkú lẹ́nu tèmi. àwọn gbàtà ẹ sọ̀rọ̀ ẹ̀sìn Islam tí gbogbo ayé ni ẹ jẹ́ kí ṣàlàyé fún yín ẹnu yín mú bebebe o Kùránì yẹn la wá sí fún yín nísìn ọ̀rọ̀ di báwa ṣe mọ̀ ní gbogbo ayé mọ̀ nísìn. no ṣẹ́rí bọ́dà ìṣọ̀lá ká tó bẹ̀rẹ̀ gbogbo ìtẹ̀sọ̀ yẹn bọ́dà ìṣọ̀lá ìkókíáṣẹ́ ní local government kan bọ́dà ìṣọ̀lá àná wọ́n ti gbẹ́ kànga wọ́n ti gbẹ́ bọ́ọ̀wù kan sí Sàkété ká tó bẹ̀rẹ̀ gbogbo yẹn ẹ túmọ̀ nǹkan tẹ̀ ká jáde yẹn náà àráyé ẹjọ́ ń bì. ẹ ti ka Lárúbáwá ẹ tú ìtókù fún wa ẹ má ṣe báyìí ìgbà tẹ́bi jẹ́ mùsùlùmí ẹ tẹ́ ẹ má wà very honest ó dá o ẹ má tàn kí lè gbé pamọ́ fún fáwọn ìran yín ẹ̀ka yìí kọ́ lẹ́kọ́. wọ́n lẹ́yìn náà sọ pé kí wọ́n tu ta ló jẹ́ tú ẹrù wèrè gẹ́gẹ́ bí àǹtí wa kan ṣe kọ́ sísàlẹ̀ ó yẹ tú. ẹ̀yin kọ́ lẹ́kọ́ kínní yìí ẹ̀yin kọ́ lẹ́kọ́ ẹ bá wa tú. ẹ tú àfa àṣẹ pẹ́pẹ́ yẹn ni ẹ tú. ṣé mo lè kọ́mẹ́ǹtì kí n gbọ́ fún tèmi máa yẹ o. ẹ kọ́mẹ́ǹtì bàbá wa káwáka Yorùbá. ok Mr. Action
wọ́n ní téèyàn bá ń tan rẹ̀ kó ní tó bá ń tọ̀yàn kéèyàn má tan rẹ̀ àbí báwo làwọn àgbàlagbà yìí máa ń sọ kíní tẹ̀ ń ṣe yẹ ìfúnra yín mọ̀ pé kíní ò ṣì ní kíní yìí ò dá ẹ̀ẹ́dẹ̀ fílẹ̀ nǹkan tẹ̀ ń ṣe tẹ́ẹ̀lì kà fáráyé ẹ wá ń parọ́ kiri èyí kọ́ lẹ kọ́ àwọn tó kọ́ ọkọ̀ nǹkan òṣì kalẹ̀ ẹ wá mú ẹgbẹ́ lórí tẹ́ bá dé Saudi Arabia bẹ́ẹ̀ wọ́n á kà á kí ẹ̀sìn àwọn ní káwọn máa pààyàn ní àwọn yẹ láì fún wọn wulẹ̀ gbádùn wọn rí ẹ̀mí èèyàn òjò wọn lójú normal tí ní kàn digunjalè kàn kó ẹrù ẹlẹ́rù bó ṣe ń lo ayé wọn nìyẹn kò dẹ̀ bá wa mú bí báyìí wọ́n ṣì kóra fún yẹ̀yìn náà ẹ̀ka tì àgbàlagbà dẹ̀ ní ẹ̀ ti bímọ o ẹ ronú gidi tó bá yá wọn ní Boko Haram wọn ṣe mùsùlùmí kí ni Boko Haram ń ṣe tí ó sì nù nǹkan tẹ̀ ká ẹ wo dàbọ̀. mo kí gbogbo lé o bàbá Adédáyọ̀ bàbá nù bàbá Adélani mo kí yín o host mo kí gbogbo lé o gbogbo comment section mo kí yín o inú ó dùn àyẹ̀wò bọ̀ o ẹ sì kú weekend yẹn bàbá mi ẹ káàbọ̀ àfa ó yá ajá padà síbi tá a ti bẹ̀rẹ̀ ó yá ẹ tú. àfa ẹ tú à ń gbọ́ yín kékeré irọ́ connection wa òkè à ń gbọ́ yín ẹ tú. bàbá rẹ lọ mú iná fún ni o nílò. ó máa tú sẹ́ẹ̀ ó máa fẹnu ara ẹ̀ tú ẹni oníkọ́ ló máa fi ṣe kíní kan ó yá tú. àánú ló wà kí ló dé ọ̀rọ̀ sùn tẹ́lẹ̀ ni. no host mi sùn ṣé mo sọ pé òní mò ń padà. oui ìsọfúnni ó ti délé náà. mo ti wọlé. ẹ káàbọ̀ ó yá ẹ má fún àfa ní escape route tó máa fi sá ó yá ẹ tú sẹ́ẹ̀. ṣó yẹ ká mọ̀ bẹ̀yìn ni. mo ń bọ̀ ṣe rí. ìsìlámù ẹ̀sìn kí ni mi o. èmi ò ní di pẹ́ mo mú dáadé ní ọwọ́ ro mi. bí mo ṣe lè tún Yorùbá ni mò ń wò náà bí mo ṣe lè tún Yorùbá ni mo French mo lè fi tú ẹgẹ́ tiẹ̀ nísìnyí bí mo ṣe lè tún ní Yorùbá òun ni mò ń wò ẹgẹ́ tiẹ̀. ẹ tún French olóòtú wa máa sọ nǹkan tẹ́ bá sọ ó yẹ tú. ó yẹ tún French mi ó sọ sí Yorùbá. ok kò sí wàhálà. Lorsque vous rencontrez les mécréants tí ẹ bá pàdé àwọn aláìgbàgbọ́ sur le champ de bataille lójú ogun frappez-les jusqu'à les maîtriser. ẹ mọ bẹ́ wọn lọ́rùn nìṣó. no bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kan ni frappez-les jusqu'à les maîtriser. ẹ mọ bẹ́ wọn lọ́rùn ló wà mẹ́ fauché ó wà nù français gan mo lè gbé français gan. no frappez-les au cou avec quoi. frappez-les jusqu'à les maîtriser. kí lọ́mọ lárúbá fi máa ń jà ìdání máa fi ń jà frappez-les au cou. Sẹ́rí frappez-les ihun tó ń kọlẹ̀ mí tí wọ́n sọ pé frappez náà kọ kánú wọn náà kọ sínú French yẹn ó yẹ yín náà ló fi lóhùn ká French ẹ jẹ́ kí n gbé French jáde tí ọmọdé bá gbọ́ngbọ́n kúkú wọ́n ṣe kí ni àgbà ọgbọ́n sísìn tó ṣe bí òwe. no sẹ́rí èmi personally ìlú French lèmi ti kéwú kí n sì kéwú níbi Nàìjíríà mi kéwú níbi èmi. mo ti gbọ́ yín ẹ mọ gbọ́ o nígbà náà tí ẹ bá pàdé àwọn tó ṣàì gbàgbọ́ lójú ogun ẹ̀sìn ẹ mọ bẹ́ wọn lọ́rùn nìṣó títí tí ẹ máa fi rí wọn pa dáadáa. nígbà tí ọwọ́ yín ẹ jẹ́ kí n ka délẹ̀ ẹ má bínú. nígbà tí ọwọ́ yín bá tẹ̀ wọ́n tán ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbèkùn lẹ́yìn náà ẹ lè tú wọn sílẹ̀ ní ọ̀fẹ́ tàbí kí ẹ tú wọn sílẹ̀ pẹ̀lú owó ìtúsílẹ̀ títí kò fi ní sí ogun ẹ̀sìn mọ́. ìyẹn wà bẹ́ẹ̀ tí ó bá jẹ́ pé Allahu bá fẹ́ ìbágbẹ̀san fúnra rẹ̀ láì nílà tí Allahu bá fẹ́ a máa ń ka Kùránì yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí kí ó lè dá apá kan yín wò lára apá kan ẹ ṣe sùúrù kí ló dẹ̀ ń ṣe báyìí ara ń ta yín ni ẹ̀yin kọ́ lẹ́kọ́ ọmọ arábà wọn náà ní ẹ ti sọ fún wa pé peace ní Islam kò yẹ kára mọ́ ta yín ẹ̀yin máa ń pẹ́ frappé náà kọ síbẹ̀ ló lera fún yín láti kà ẹ rò pé ṣé kí ló ń ṣàfihàn àwọn àfáà yìí gan ẹ jẹ́ kí n gbé français wa kí ló ń ṣe yín kí ló máa ń ṣe yín ẹ mọ̀ pé frappé ló wà bẹ́ẹ̀ ló lè fún yín láti kà láti kà àwọn sẹ́dùn fòṣè náà sọ síbi yóò wá títí gbẹ̀yìn lọ kọ̀ọ̀rọ̀ sọ Oya français. Yorùbá tẹ tún sí Yorùbá tẹ tún nísìn ẹ̀yin náà ṣe tí pé kan méjì ó ti dàpọ̀ ńbẹ̀. ẹ mọ bẹ́ wọn lọ́rùn ibi àkọ́kọ́ wọ́n sọ pé kí wọ́n gbé wọn lọ́rùn. ẹ bẹ́ wọn lọ́rùn. ẹ máa bẹ́ wọn lọ́rùn. ìdàlọ́mọ Lárúbá fún máa ń jagun. wọ́n tó wá sọ nísàlẹ̀. ẹ ṣe sùúrù. inú Yorùbá tẹ
inú Yorùbá tẹ̀ka ni mò ń sọ o ẹni wọ́n ní kí wọ́n gé wọn lọ́hùn ẹni wọ́n ní kí wọ́n gé wọn lọ́hùn àbí ẹ tó wá sọ sàlẹ̀ ń pé kán tó yọ̀ǹda wọn ṣé lọ́hùn wọn lè yọ̀ǹda ẹ tó ń gé lọ́hùn. ẹ bá dojú ogun jẹ́ kí n ṣàlàyé fún ẹ nǹkan tó mi sọ ni jẹ́ kí n ṣàlàyé ohun tó o mọ̀ fún ẹ bá dojú ogun ẹ mọ bẹ́ wọn lọ́rùn nìṣó àwọn ẹlòmíì wà tẹ́ bá rí mú àwọn lẹ fẹ́ dè mọ́lẹ̀ ó ti yé yín ẹ bá ti dè wọ́n mọ́lẹ̀ àwọn ẹni tí ẹ rí múnú ẹ dè wọ́n mọ́lẹ̀ tó bá wù yín ẹ lè tú wọn sílẹ̀ ń bọ̀ bàbá ìtura yẹn jọ tú kinní yẹn gbẹdẹ kí n gbé jáde àánú olùwà rẹ pé mo sẹ́ndẹ̀ sí ẹ. ìbẹ̀rẹ̀ lókè ètò láyé gan tú ìbẹ̀rẹ̀ lókè ẹni kan máa bẹ́ wọn lọ́hùn. òun ni ẹ mọ gbọ́ o yá. òun ni ẹ gbọ́ ẹ gbọ́. má jẹ́ wọn gbáyé. no. Bàbá ìdákùn mọ́ àbá ìṣọ̀lá. Abá ní kẹ́tù. Èèyàn kọ́ lè mí nídìí. Ẹ má ṣe báyìí. Èèyàn kọ́ mọ nídìí. Tí bá fún yín l'opportunity àbá ìṣọ̀lá. French lèmi fi kéwú. Ẹ ṣe sùúrù. Ẹ má bínú French mo fi kéwú. Àwọn fẹ́ kà wọ́n tú sí Yorùbá. No, mi ò nídìí láti gbọ́ ẹni tí Yorùbá kan sọ. ẹ̀yin kọ́kọ́ mo bá wí. Ẹ má bínú. Má kàkàkà ẹja kàkàdé lẹ̀ náà. Abá ti gbé kíní kan. Àwọn tẹ́ ẹ bá mú láàyè ó yẹ ibẹ̀ yẹn ẹ dè wọ́n lókun mọ́lẹ̀ ẹ kidnap wọn mú wọn pamọ́ ó yẹ wàyí mẹ́ẹ̀mẹ́nà nígbà tí wọ́n bá wá gbantẹ́ fẹ́kẹ́ sí. ṣé ní pé mo sọ àwọn ẹni tẹ́ bá bẹ́ lọ́rùn ọ̀tọ̀ lè yẹn àwọn ṣàbùkẹ́ lójú ogun ẹ̀ mú àwọn ẹlòmíì lóòyẹ̀ ó yá. nígbà sílámù lọ́wọ́ yín tán kírun tán sí gbogbo nǹkan ó yẹ ibẹ̀ yẹn ẹ tú wọn sílẹ̀ àbí kẹ́ gbára sọ́ọ̀mù lórí wọn. ẹ gbọ́. hátà àtàdà wọn là á títí tí ìmárò kan pé ó ṣeé ṣe káfẹ́ dà yín lógun lọ́jọ́ ọ̀la títí tí mo fi nílè rí ṣe rárá tí mo ní nírètí pé àwọn fẹ́ bá yín jagun lọ́la ó yẹ ibẹ̀ yẹn ẹ rí pé fínísì wọn débẹ̀ ó ní kí ni o zalika law yasha Allah báyìí ni ti Allah fẹ́ ó yẹ ibẹ̀ yẹn làtẹ́ ń sọ̀rọ̀ mí ni onítàlá tó bá wọn àlá ni òun ò bá kàn mọ̀ọ́mọ̀ sànú yín kẹ́yìn ṣe tiyín káwọn ṣe tiwọn ṣùgbọ́n walakin liyabluwa ba'dahum ba'd òun mọ̀ọ́mọ̀ fẹ́ fi yín ṣàdánwò fúnra yín òun fẹ́ fi mùsùlùmí òun lóun fẹ́ fi ṣàdánwò fún ẹni tí ó gbàgbọ́ ó fẹ́ fẹ́ ẹni tí ó gbàgbọ́ ṣàdánwò fún mùsùlùmí torí pé Allah ni ó ní káwọn kan gbà òun náà ló ní káwọn kan máa gbà sẹ́mi pé òun ní síyàn lọ́nà òun ní fìyàn mọ̀nà ó ní tùkúrà. ó wá ní mo fi ń ṣàdánwò fún yín ní kékeré máa para yín walladhina qutilu fi sabilillah ó wá ní ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin wá ń bí ó ní gbà míì tẹ́ bá lọ tẹ́ lọ bá wọn lù wọn tẹ́ fẹ́ lọ pa wọn ẹ lè bá wọn lákọ káwọn náà ò pa yín o ó láwọn tí wọ́n bá pa nínú yín ẹ̀yin mùsùlùmí ẹ fọkànbalẹ̀ lójú ọ̀nà Allah ni wọ́n pa yín lélẹ́rí ó yẹ ìfọlá yóò dé lo àmọ́ ẹ̀ làwọn èmi Allah mi ìní jẹ́ kí wàhálà ẹ̀yin ọ̀rá rẹ̀ torí kó jọ̀nà èmi Allah ni wọ́n pa yín lélẹ́rí ẹ̀yin lẹ ti ń pa wọ́n tẹ́lẹ̀ o ẹ ti ń pa wọ́n níjọ wọ́n wá kóra wọn jọ pé táwọn tún ti bí ẹja wà náà dúró dè wọ́n wá pẹ́ ọkàn nínú yìí tápá yẹn má bànújẹ́ èmi Allah máa san lẹ́san ẹ jọ kí ni Allah bọ̀ ó yá o ẹ jẹ́ kí ẹ gbé fún sí ẹ̀ jáde. eré àlànà bàbá wa ẹ sọ nísìnyí pé français lè fi kéwú ẹ ti túbọ̀ máa kọ iṣẹ́ Yorùbá kí wọ́n fi ń tu. ó sọ mi o ó yá français nìyẹn rí nísìn. no ṣe rí àwọn tí wọ́n ń lọ ogun gbà èmi fẹ́ ká rojọ́ ni èmi fẹ́ ká kẹtù ẹ má rojọ́ fà wá èmi fẹ́ gbọ́ ẹjọ́ èmi fẹ́ gbọ́ àlàyé ẹni ó yẹ yẹ gbogbo sówà tẹ ẹ mú láti mò ń bọ̀ ẹjọ́ mò ń bọ̀ no àwọn kankan ṣe rí ọ̀rọ̀ kéwú ọ̀rọ̀ sówà kankan ni kéwú ibì kan ọ̀rọ̀ kan ní máa ń bọ̀ níbì kan ní fi máa ń ní fi tó fi jí kí máa papọ̀ ẹjọ́ tiẹ̀ ọ̀rọ̀ ń pẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni àti ń jọ wà ní ẹsẹ̀ tù bẹ́ẹ̀ni àti ń jọ wà nísìn kí ló fẹ́ mú àti ìmàtí ń tàjọ ní ó yá àti mọ bí tó ti bọ̀ Marikazi àfa tó ju ẹ̀yìn lọ ẹ bá wo eré page mi mo ti poste fídíò ẹ àjọsọ̀rọ̀ lórí súra yìí òun ní wọ́n ní ká ju dà sókè ní káwọn màláíkà bẹ́ wọn lọ́rùn ó yẹ yín ní tí Marikazi sọ di àfa tó ju yín lọ ni dókítà lòun náà nísìn ẹ̀yin fẹ́ sọ Marikazi gan ká láti wọn tí àánú olúwa bá rántí lọ́jọ́ náà Marikazi ó ká láti wọn ẹni nìkan ló ti ń bọ̀ ó yá ẹ ká fún wa Marikazi gan àtòkè ló ní ká gbé lọ́jọ́ náà ó yá. Àfàìṣọ̀lá dákun ibẹ̀ yẹn kọ́ lè mi lọ ibi tí mo lọ kọ́ nù nǹkan tí mo sọ fún. kí lẹ fẹ́. àkọlágbà ń pè mí náà láfa látẹ̀kan ni mo fi sọ. ok bàbá wa ibi. ó yá ṣé ẹ fẹ́ gbé láti. ok bọ́dà Ìṣọ̀lá. ó yá. no súwà yẹn gan kọ́ ni mò ń sọ. ẹ ṣe ká gbé asbab nuzul jáde. mo ní ṣe yọ̀rọ̀ nípa. ká tó gbé asbab nuzul jáde ẹ ṣe sùúrù sẹ fáwọn yẹn wá Yorùbá ebi nígbà ẹjọ́ ẹ fẹ́ rojọ́ lásán ni wà ṣe yọ̀rọ̀. ṣe bá asbab nuzul lẹ sọ ohun tó fà sí. no àlàyé mo fẹ́ ṣe. àlàyé yẹn ẹ fún mi 2 minutes kí n fi ṣàlàyé náà. ó yá fún yín ní minutes ẹgbọn sókè. ẹjọ́ ẹ dákun. so asbab nuzul mo rí báyìí gbé jáde. ṣe rí àlàyé nǹkan tí mo ń ṣe.
mo ń bọ̀ ṣe rí àlàyé nǹkan tí mo ń ṣe bọ̀ ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ gẹ́mọ̀díàlì ohun tó ti ṣẹlẹ̀ ń gbà kan láyé gbà yín nu yorùbá náà yẹ yín kì í ṣe ń pé ayé gbà yẹn àwọn tí bá ń kàlùkù ránì gbogbo àlè kàlùkù ránì àwọn tí wọ́n ń kàlùkù ránì wọ́n jẹ́ kó máa yé wọn pé nǹkan báyìí báyìí ni wọ́n ti ṣẹlẹ̀ o wọn wá ní ká máa ṣe wọn ní ká máa ṣe níṣẹ́ ohun tó bá jẹ́ nǹkan ogun mi àti àwọn ṣe ibi tẹ́ lọ yẹn mo ti gbọ́ yín ibi tẹ́ lọ yẹn dá ó ti ṣẹlẹ̀ láyé gbà kan mo ti gbọ́ yín ẹ ṣe sùúrù ó ti ṣẹlẹ̀ láyé gbà kan àbí kò yẹ ká lo mọ́ nísìn ẹ wá gbé sí ọpọlọ ẹ bá ní ọpọlọ ẹni tó dá èmi àti yín tẹsọ pé ó dá wa ẹ gbọ́ ohun tó sọ ẹni tó dá wa yín tẹ́ gbọ́ wa ẹ gbọ́ ohun tí ẹni tó dá wa sọ ẹni tó dá ọmọ ẹ̀dá ènìyàn ẹ gbọ́ ohun tó sọ ṣẹ́ni tó dá ọmọ ẹ̀dá ènìyàn lè sọ eléyìí nítorí náà nígbà tí ẹ bá pàdé àwọn tó ṣàyè ìgbàgbọ́ lójú ogun ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí dìgbà tẹ́ máa fi rí wọn pa dáadáa ẹni tó dá wa ẹ gbọ́ ohun tó sọ nígbà tí ọwọ́ yín bá tẹ̀ wọ́n tán ẹ dè wọ́n mọ́lẹ̀ ẹni tó dá wa ẹni tó dáyé dọ̀run ṣálàánú ni àlá ẹni tó dáyé dọ̀run ẹ dè wọ́n mọ́lẹ̀ ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbò lẹ́yìn náà ẹ jẹ́ abákan kan yẹn já síbẹ̀ àwọn tánú ní kọ́ńdé mọ́lẹ̀ ló àwa níbí àwọn tánú ní kọ́ńdé mọ́lẹ̀ abákan kan ẹ yẹn já sí ẹ má ṣe bẹ́ẹ̀ à respecte yín sóyè yín ẹ dè wọ́n mọ́lẹ̀ ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbè. ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ó ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú fọ́nrán tí a wò tán yìí pàápàá jùlọ ẹ jẹ́ kí wọ́n mọ túmọ̀ Arabic fún wa ní èdè Yorùbá tí a gbọ́ nígbà tí wọ́n bá ti kà á ká lè mọ ìtumọ̀ rẹ̀ fúnra wa ó dìgbà kan náà. Àkàmọ́ àti mọ́mì èyí ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.